Africa Content TV. Ibi yóò kó wa. Rántí kó sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ o. Níbi agbẹ́ wà yìí, àbẹ́yìn tẹ̀ ń wò wá nílé. Ìmọ́tótó lẹ́ẹ̀kan sí o. Ó borí àrùn mọ́lẹ̀. Béèyàn bá dìde lẹ́gbẹ̀ẹ́ o. Tó bá lọ ṣe kọsẹ̀. Àbúrò tọ́lẹ́tì. Sọ fún pé kó make sure kó fọwọ́ ọmọkànlá hàn kó fún mọ́ dáadáa. Béèyàn jẹun tán láàrin ìbátí. Ó fọwọ́ papọ̀ ẹ̀gbẹ́ báyìí. Ó ti bọ̀. Àbí kéèyàn tọwọ́ bọ̀ wò ó mú lẹ́gbẹ̀ẹ́ o. Tètè dìde. Ó pọ́sibù kéèyàn wúkọ́. Bá a bá wúkọ́, ibo la fi ṣe mọ́tótó. Ẹ̀yìn ọwọ́ ni ọmọ bọ́lá hàn kì í ṣojú ọwọ́ gangan. Kò síbi tí ó sí. Ẹ má ti sọ wá ẹlẹ́nu. Wípé kọ́lẹ́rà nílùú Nàìjíríà gbogbo ayé ló ń bá wí. Ẹ má gbàgbé COVID ní 2020 nìyẹn báwọn èèyàn lójijì. Èyí bá tún wí, èyí bá sọ yìí. Health Minister, Lagos State Commissioner for Health, Èkó Commissioner for Health wọ́n pariwo. Ká fún mọ́ra wa lásìkò yìí, àyè ní wàásù ọgbọ̀n orí. Máa pa nílé. Ó dàbí tọkọ-tìyàwó kọjú síra wọn. Ṣùgbọ́n nírú àsìkò báyìí tó bá pọ́síbù. Bàbá ní kẹyìn káàkẹgbẹ́ bí kò bá ń wú ẹ. Má wù sára ẹni kejì ẹ o. Má wù sára ẹni kejì ẹ. Yóò sọ́jú bẹ́ẹ̀ lọ. Mo kàn ní ìjà wá sí ni. Kéwẹ́ bí ọ ti bẹ̀rẹ̀ ṣàlàbà bí. Kéèyàn fọwọ́ kó tọ́ ọmọ òwe tí bó ṣe báyìí. Láì dẹ̀nu. Èèyàn tó bá jọ́mù. Ihun tí ò dá lọ mú ẹ máa ní ṣàwádà. Títí tí ń ká wípé máa bí ọmọ bọ́lá ọ̀ká fúra. À ń pàṣẹ sí ẹlẹ́lẹ́. Àwọn olùbàtà má súnmọ́ mi lásìkò yìí ó lè gbọ́dọ̀ ti mọ́ mi. Etí orí bá ti ń mú jù. Mo lè dúró díẹ̀ kéwàá ní ọ̀ọ́dún. Ọ̀pá tẹ́kùn sára fún mi. Bàbá àgbẹ̀gbẹ̀ bí wọ́n bá délé sọ́mú yàrá wo rẹ̀ wọ́n sọ wẹ́wẹ́ garlic àti turmeric ẹ̀fọ́ sọ́rí omi gbọ́ná àìdé ọ̀pọ̀pọ̀lá ọ̀fẹ́ ìdíjọ gbogbo ara ibi. Àpàṣọsí ẹlẹ́lẹ́. Àbá bó ṣe bá tó lọ láyé. Àbá bó yàtá tó lọ láyé. Wọ́n ò ní tìlọ̀kùn mọ́ wa. Wọ́n ò ní tìlọ̀kùn mọ́ wa.
Abba Susi, Abba Susi, Abba Susi, Abba Susi. Ọba mi dábò máa kà jẹ́ ká jọjọ́ Abba olómìnira. Oya ká lọ sápò àyíndé o. Àṣà tí mo dá yẹn is funky. Èyí tí mo fi yẹn bàbá Sàrúkú. Àṣà tí mo dá yẹn is funky. Àyíndé Adékùnrin. Baba Sọ́kà, baba Sàkímọ́ láyé ìkọ̀kí. Àná ọmọ máa ń lọ lọ́rẹ̀ bá ń bẹ̀rẹ̀ wá. Ìbá ń bẹ̀rẹ̀ wá. Àmọ́ ọmọ máa ń lọ ìbá ń bẹ̀rẹ̀ wá o. Àmọ́ ọmọ máa ń lọ ìbá ń bẹ̀rẹ̀ wá. Orin mi tí mo ń kọ ìtọ́ Adéwálé. Wákà mi tí mo ń kọ ìtọ́. Wákà mi tí mo ń kọ ìtọ́. Wákà mi tí mo ń kọ ìtọ́ ayé wọn lò. Àwọn ọmọ máa ń lọ ìbá ń bẹ̀rẹ̀ wá. Gbogbo ìgbàláyé ń bí níbi tá a bá gbé kọrin. Ọ̀rọ̀ oríṣiríṣi ni ó máa jáde láàrin ìpàtí àìmọye ẹ̀fẹ́ ni ó máa jáde ṣùgbọ́n ẹnu tó kàn kí ó sọ̀rọ̀ àtẹ̀bí tó kàn kí ó gbọ́nà máa wọlé ìmọ̀láńgbá Abdulmakai máa wọlé ìmọ̀láńgbá. Ọmọ tó wọ́n ṣe ní máa wọlé ìmọ̀láńgbá o. Abudu máa gba ìyọ̀ ọmọ owó ṣe ní security adviser. Ọlọ́wọ́ àtò Ṣèyí ọmọ Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ lé àwọn tèmi Àyìndé gbọ́gbọ́ láwọn ọmọ òkì ọ̀gá ọlọ́pàá káàbọ̀ sáàrin wa.